Hello. 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 Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ mà kí lẹ ń là kọjá mà. Ní tí mò ń là kọjá ni mo fẹ́ kẹ́ gbà mí mọ́. Ẹ pa rédíò yín mà. Mo ti pa sà, mo ti pa. Ṣé ń gbọ́ mi báyìí? Mo bí ọmọkùnrin kan. Ọmọ yẹn àti ọdún mẹ́ta ni mo ti gbé kúrò lọ́dọ̀ bàbá ẹ̀. Mi ò dé Èkó yára. Ṣùgbọ́n nígbà tí wàhálà pọ̀ ni mo fi sá kúrò lọ́dọ̀ rẹ̀. Torí pé èmi ni mo mú kúrò níbi tí ó tẹ́lẹ̀ mo mú lọ sí ibòmí bóyá obìnrin tí ń tẹ̀lé bóyá tí ò bá róbìnrin yẹn ọmọ yẹn ọ̀kadì ní bí òun sì ti bí ọmọ ẹni tí ń tẹ̀lé sí bí ọmọ márùn-ún. Ẹ lò mà ẹsẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín padà mà. Nítorí tẹ́lẹ̀ ní pé mo bí ọmọkùnrin ẹyọ kan. Yes ma. Nígbà náà mo dẹ̀ sí wedding ni pẹ̀lú ọkùnrin náà. Yes ma. Mi ò dẹ̀ mọkùnrin rí tí mo fi ṣe wedding. Mo sì wedding ní at the age of 22 years nígbà yẹn. Kí ni mo wá fẹ́ fàyọ ni pé mo ti wá nífẹ̀ẹ́ ọkùnrin yẹn. Mo wá mú un. Ìgbà tó yá lẹ́yìn ìgbà 4 years mo fi dúró tí mi ìbímọ after 4 years yẹn Ọlọ́run á ṣe ọmọ yẹn fún mi. Ìgbà tí mo wá wà ní ọmọ yẹn ni mo gbọ́ pé ó ń tẹ̀lé obìnrin kan obìnrin yẹn ti bí ọmọ márùn-ún. Mo wá gbọ́ mo ti wá gbọ́ mo wá bí léèrè pé àkílódé ìwọ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bímọ ẹyọ kan wá lọ ń tẹ̀lé ọmọ márùn-ún kásàmà fẹ́mi ọ̀rọ̀ ògbóni pé kò wà lé mọ́. Ọkọ àǹtí mi kan wá kú nígbà yẹn gbọ́n ti ní kí n lọ́dọ̀ ti àǹtí mi yẹn mo ti bí ọmọ ńgbà náà mo wá lọ́dọ̀ tí wọ́n. Mo dẹ̀ wá pè pé ṣé tí n bá mú ọ kúrò níbi tó wà yẹn tí n bá pè wá sí ibòmí ṣé ò ní ṣe rádaràdà ó lóun ò ní ṣe rádaràdà. Mo dẹ̀ pè wá síbẹ̀ débi pé àwọn fámìlì mi gan bú mi pé kílé tí mo fi lè pè wá síbẹ̀ yẹn ó ibẹ̀ yẹn nígbà tó yẹ pé ibi ọlá rẹ̀ ni ó ń rí ṣe ló wá tí wọ́n lọ fẹ́ ẹlòmíì tó wá ń fẹ́ wọ́n ti wá sọ fún mi ni pé ẹlòmíì tí ọkọ mi yìí fẹ́ pé tó bá ti fẹ́ ẹni náà tí ó bá ti jẹ́ kó tíyàwó rẹ̀ bá ti gbà ní máa ń pa ìyàwó ń tọ̀ ni. Mo ti wá gbọ́ ẹ̀ mo ti wá sápò ní ibi tí mo mú lọ́nu. Ta ló mọ̀ ń pàyàwó ẹni yẹn? Àárín òye mi. Wọ́n ní obìnrin tí ọkọ mi yẹn ń tẹ̀lé. Ṣé tí mo sọ ti yé mi? Ó ti yé mi mọ́. So mo wá sápò níbi tí mo mú lọ mo wá ní ìdẹ́kòrí mo sì lọ sí kònú mo lọ sí kònú ìmọ̀ anybody mo ń kiri mineral mo ń kiri pure water mo ń sùn níta mo fi ń tọ́jú ọmọ mi. Ká má fẹ̀mí ọ̀rọ̀ gùn mo wá rí ọkùnrin kan lẹ́yìn ìgbà yẹn. Nígbà tí mo wá rọ́kùnrin yẹn wá ń tọ́jú wa ó ṣe dáadáa sí mi ó tiẹ̀ kọ́kọ́ ń ṣe dáadáa sọ́mọ mi ná. Ọkùnrin yẹn náà dẹ̀ ti bí ọmọ tó jẹ́ pé ìyàwó rẹ̀ ti fílẹ̀ nítorí pé ọkùnrin yẹn ò lówó lọ́wọ́. Ṣé ń gbọ́rọ̀ mi sà? À ń gbọ́ mà. Bọ́lá pé èmi ń ta mílíọ̀nù àti pé ọ̀tà Ọlọ́run jẹ́ kí iṣẹ́ yẹn jẹ́ mi lọ́wọ́. Èmi àtẹnìyẹn afájọ wà tó bá mi tọ́jú ọmọ mi àti wọ́n tọ́jú ara wa. Ká má fẹ̀mí ọ̀rọ̀ gùn ọmọ yẹn ó ti fẹ́ jáde ní ọdún tí ń bọ̀. So ọkọ mi tí mo bí ọmọ yẹn fún gangan ó wá tí wọ́n lọ ń disturb mọ́ mi pé òun fẹ́ rí ọmọ òun. Ṣùgbọ́n bóyá tí mo ṣe ò dáa mo fẹ́ kẹ́ gbà mí lámọ̀ràn mo ti bí ọmọ fún ẹni tí mo sọ yìí náà mo ti bí ìbejì fún o. So ní tí mo wá ṣe mo wá fún ní ọmọ yẹn látàrí tó ti dọ́rùn mo wá pe ọmọ mi yẹn ní òwújọ́ kan mo wá sọ fún pé ẹni yìí ta wà lọ́dọ̀ rẹ̀ yìí ni mo bí fún wípé ọmọ yẹn wá ní bàbá tí tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ń kọ́ mo ní kì í ṣe bàbá yẹn ló bí wípé ẹni yìí ló bí ọmọ yẹn wá sọ fún mi pé ṣùgbọ́n ẹni yìí tí mo ló bí òun yìí kò délùú tí mo ti bí òun yẹn rí mo ní ó ti dé bẹ́ẹ̀rì ó ti ṣe kọ̀ǹdọ́tọ̀ wà bẹ́ẹ̀rì nígbà kan mo sáà da gbogbo ẹ̀rù ọmọ yẹn lójú débi pé mo fi mú ọmọ yẹn kú wípé ẹni tí mo wà lọ́dọ̀ rẹ̀ yìí ni mo tó bí ṣé mo ṣe dà àbí mi ò ṣe dà. Ṣé kò jù báyẹn lọ? Kò jù bẹ́ẹ̀ lọ sà. Ẹ ti bí ọmọ mélòó farakùnrin yẹn sìn? Mo ti bí bèbí. Ẹ ti wà pẹ̀lú arákùnrin yẹn tó ní mélòó? Ó ti tó bíi 12 years. Kí ni èjì ọmọ tẹ́ ń sọ̀rọ̀ yìí mà? 19 years ní báyìí. Ṣé kò lẹ́wà bẹ́ẹ̀ àbí Ìbàdàn náà lè ṣe wà? A ti wà ní Ìbàdàn ọkọ mi yẹn ti kọ́lé sí Ìbàdàn àti wà ní Ìbàdàn. Ṣáwọn náà wà ń bẹ̀ yẹn báyìí? Wọ́n wà ń bí báyìí sà. Àwọn náà mọ̀ pé ṣe ń tẹ́ ṣe yẹn. Àwọn òun ò sí níbi tí mo fi ń kọlù òun ò sí níbi àmọ́ Ìbàdàn mo jáde lọ pè yín ni o. Ok ma. Mo ní ṣáwọn náà mọ ìgbésẹ̀ tẹ́ gbé yẹn. Wọ́n mọ̀ sí gbèsè tí mo gbé. Ṣáwọn náà ní kí ẹ gbé gbèsè yẹn. Rárá o òun kọ́ ló ní kí n gbé gbèsè o
ẹ̀yin lẹ gbégbèsè yẹn kí ni age yín mà. mo ti wà ní 41 years báyìí. kí ni age ọkọ yín. 55 years. 55 kí ni age ọmọ yẹn. 19 years. ṣé ẹ fẹ́ gbọ́ tọrọ mà. Yes sir. ẹ ṣe dáadáa ara tí mo sọ tán kó tó di pé ẹ̀yin pè wọlé ń sin nìyẹn ẹ ṣe dáadáa ẹnu mi ò gbà àti sọ o ẹ má bínú o ẹnu mi ò gbà àti sọ ẹ má bínú o ẹ jọ̀ọ́ ẹ má bínú torí Ọlọ́run o ẹ ṣe dáadáa bẹ́ẹ̀ yẹn máa o n tẹ́ ẹ ṣe yẹn kù díẹ̀ káàtó o kì í jẹ́ ti bàbá tọmọ kó mọ́ làálàá o ṣó ti yé yín o ẹ wá rètí ọkùnrin yẹn tó bẹ́ẹ̀ gẹ́ ẹ wá nífẹ̀ẹ́ tẹ́ ẹ wà lọ́dọ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ ẹ wá sọ ẹ pọ́ ọmọ tẹ́ ẹ bí fún aláàárọ̀ yín ẹ wá ń jẹ́ kó yé ọmọ yẹn pé bàbá àti ẹ̀ kọ́ yẹn pé bàbá àti ẹ̀ lẹ wà lọ́dọ̀ ẹ̀ yẹn kódà ẹ mọ̀ jẹ́ kí n tàn yín tẹ́ pé alàgbà yẹn mọ̀ pé ṣe bẹ́ẹ̀ ẹ ló mọ̀ wọ́n mọ̀ nígbà tán mọ̀ kí ni wọ́n sọ. olóhùn ò faramọ́. ní tẹ́ ẹ ṣe yẹn ẹ ṣe dáadáa sọ sílẹ̀ kan alàgbà yẹn dáadáa ni ní tẹ́ ẹ ṣe yẹn kò ní kó má tọ́jú ọmọ yẹn kò ní kó má ṣe dáadáa sọmọ yẹn ọmọ yẹn dẹ̀ ní kí ṣọmọ kékeré mo ti di adult age 19 ẹ wá sọ fún pé ẹ wá tọ́ bọpọlọ rẹ̀. ẹ sà ọ̀rọ̀ yẹn sà láti 3 years tàbí òbèrè rẹ̀. ẹ ló máa ká ooo tí bá mọ̀ tàyé wa tí mo mọ̀ ṣe náà máa lélẹ́yìí o ẹ dúró náà kí lẹ̀ ń sọ báyìí fún mọ́ báyìí ẹ̀yin tẹ́ jẹ́ ìyá wa irú àwọn àdé ọkàn wo irú máìndì wo lè máa ń ní sí àwọn ọkọ yín tí ò bá yé tọ́jú ọmọ yìí náà ẹ ló máa hello kọ́kadì ẹ ti tán. gbọ́ gbólò tí mo fẹ́ sọ ẹ̀wọ́ tó ń gbọ́ mi nílé gbọ́ tí mo fẹ́ sọ ẹ̀ ooo abalajọ ẹ̀yin ìyá wa náà lẹ́pọ̀ ní church ẹ̀yin náà lẹ́mọ̀ pọ̀ mbẹ́ kì í ṣèpè wàláì kì í ṣèpè ẹ̀yin náà lẹ́pọ̀ ní tajud kò rújú ìdílé léyìí o obìnrin sọ pé ọmọ ọdún 3 lọmọ yẹn wà tí bàbá ẹ̀ ti kọ̀ sóun lọ́rùn àbí bẹ́ẹ̀ kọ́ Olúṣèyí kò fọlájọ ọmọ yẹn wà wage 19 ẹ̀dẹ̀ ń ka bàbá wa tí ń bẹ lọ́run dáríjì wọ́n ẹgẹ́ bí bá ṣe ń dáríjì àwọn tó ṣẹ̀ wá àbí bẹ́ẹ̀ kọ́ èmi ò ní o dáríjọkọ ẹ̀ ní o mọ̀ dáríjọkọ ẹ̀ ṣùgbọ́n má tọwọ́ bọ brain ọmọ yẹn ẹ̀tọ́ tó bá yẹ kí ọmọ yẹn gbà lọ́dọ̀ bàbá ẹ̀ ẹgẹ́ bí àṣẹ ọ̀rọ̀ ẹ jẹ́ kó gbà á ẹ̀yin lẹ́nu bẹ́ẹ̀ ṣíjọ́ ríra yín ẹ̀yin méjèèjì ìyẹn túmọ̀ sí pé oró yẹn wà nú obìnrin yẹn ló fi fẹ́ gbé ọmọ ọba fún Ọ̀ṣun báyìí kò dẹ̀ sí yóò àfẹ́tì ìgbésí ayé ọmọ yẹn kò rújú náà ìyẹn túmọ̀ sí pé Sunday mọkùnrin yẹn ló ń jẹ́ sìn nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ kò rújú náà ọmọ yẹn tún wá bí léèrè pé ìlú tán wà tẹ́lẹ̀ arákùnrin yóò wá bẹ̀rẹ̀ ẹ wá ní kó ti ṣiṣẹ́ wá bẹ̀rẹ̀ ẹ tún tó bọ̀ pọlọ ẹ̀ kò sọgbọ́n tẹ́ ẹ lè ta ṣẹ̀ṣì máa nílò ọkùnrin yẹn lọ́jọ́ kan ìsọpọ̀kùnrin yẹn ṣe ń tó dá tàbí àbó ṣe nǹkan tí ò dáa ṣùgbọ́n ẹ jẹ́ ká lẹ́mìí ìdáríjìn mo dẹ̀ ń sọ kankan fún wọn tó jẹ́ single mothers bí wọ́n tí mo fẹ́ sọ yìí ó tí pa odù ọ̀yà àbí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ yẹn oníkíní kan wàá tà fún tó fi dórí obì tó wà ní ìrìn àjò ìgbéyàwó ọmọ tó bá dáa ló fún ìyá rẹ̀ lọ́rọ̀ sọ kí lẹ̀ ń kán jẹ̀bẹ̀ lékísà sí báyìí ọmọ tó bá dáa ló fún ìyá ẹ̀ lọ́rọ̀ sọ ó wà nù márèjì ò sínú márèjì ó jẹ́ single mother ò jẹ́ single mother ní ọmọ ẹmu gbé orí sàárè káàkiri rìn kí gbòòrò ìdàgbòrò láàmú ọlọ́run tí èsìwọ́ ọjà sọ fún yàn ìwọ tó ń sọ pé ọkọ rẹ ṣẹ̀ ẹ́ tán bá dájọ́ láyé ọlọ́ọ̀tún tún dá ìgbàgbọ́ àwa tá a jẹ́ ènìyàn nu ayé nìyẹn bóyá àwọ̀ gan ló ṣe ọkọ ẹ̀ ṣó mọ̀ ni bóyá àwọ̀ gan ló ṣe ọkọ ẹ̀ níwájú ọlọ́run àṣẹ̀dá pẹ̀lú àníyàn burúkú